Yeah, you can see today is another Monday sit at home, 4th November 2024. You can. A tún kí gbogbo ẹ̀yin àgbààgbà àti ọ̀jọ̀gbọ́n tẹ́ ń bẹ lórí ìkànnì Arólé Bàbá 1010 TV2 níbi tí a ti ń ṣe bẹ́ẹ̀ mú ìròyìn wá lájà balẹ̀ pẹ̀lú bí nǹkan bá ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà lókè òkun káàkiri orílẹ̀‐èdè àgbáláyé. Ìròyìn tá a tún ṣe bẹ́ẹ̀ ta ní ká mú wá sójú móhùnmáwòrán yín fún ti àsìkò yìí òun náà ní í ṣe àfihàn ìkéde èyí tó ti di ọlọ́sọ̀ọ̀sẹ̀ sit at home tó ń wáyé káàkiri gbogbo ilẹ̀ Biafra lẹ́yìn tó já sí wípé àkàìmọye ọṣẹ́ òní ìkéde náà ni ó ti ṣe fún àwọn olùgbé gbogbo ilẹ̀ Ìgbó ọ̀hún nínú ìta ti ṣe àwọn ìwádìí kọ̀ọ̀kan tí a yóò máa ṣe ní àlàkalẹ̀ lálàyé fún wa lórí ìkànnì yìí fún ti àsìkò yìí. Ìkéde kónílé-ó-gbélé ìyún tí a mọ̀ sí sit at home tí gbogbo ikọ̀ IPOB ìyún ikọ̀ tó ń pè fún ìdásílẹ̀ ilẹ̀ Biafra nínú ètò ìjásí wípé ẹni tó jẹ́ adarí àti alákòóso ìjọba ilẹ̀ Biafra tó ń pè ara rẹ̀ ní Prime Minister ilẹ̀ Biafra ìyún Simon Ekpa tó fi orílẹ̀-èdè Finland tó fi ṣe ibùgbé tí ó ti fi ohun léde wípé ní gbogbo ọjọ́ ajé Monday òun náà ni àwọn yóò tún máa tẹ̀síwájú nípa ìkéde kónílé-gbélé náà èyí tó já sí wípé wọ́n bẹ̀rẹ̀ láti bí inú oṣù kẹjọ ọdún 2021 lẹ́yìn tí wọ́n fi páńpẹ́ òfin mú ẹni tó jẹ́ ajìjàǹgbara tó ń pè fún ìdásílẹ̀ ilẹ̀ Biafra ìyún Mezi Nnamdi Kanu tó wà ní àtìmọ́lé àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ títí di àsìkò yìí. Lénìí àti ṣe àwárí àti àwọn ìmọ̀ ìjìnlẹ̀ kan tó ní ṣe pẹ̀lú ìkéde kónílé-ó-gbélé síta tó mú gbogbo ilẹ̀ Biafra nínú èyí tí a ti máa ṣe àlàyé ìyìn tí àwọn ọlọ́jà àti ìjọba ní gbogbo ilẹ̀ Ìgbó tí wọ́n ti pàdánù ní owó tó tó owó gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Anambra yún ọ̀jọ̀gbọ́n Chukwuma Soludo tó ti kéde níbi ọjọ́ mélòó kan sẹ́yìn wípé kó mọ̀ ti sí ìkéde kónílé-ó-gbélé náà mọ́ látàrí iye owó bíìtì èyí tí wọ́n ti ń pàdánù àmọ́ tó já sí wípé gbájú ìdàsókè nígbàgbà ibi pẹlẹbẹ ní fi ń lélẹ̀ òun ni ọ̀rọ̀ náà jẹ́ pẹ̀lú bí àwọn ikọ̀ IPOB ṣe tún kọtí ọ̀gbọ̀n yìí tí wọ́n sì náwọn ń tẹ̀síwájú nínú kónílé-ó-gbélé náà gẹ́gẹ́ bí ìwádìí ìjìnlẹ̀ tá a ṣe nípa àwọn ìpínlẹ̀ tó jẹ́ ti ilẹ̀ Ìgbó tí ọwọ́jà kónílé-ó-gbélé náà kò dé. A rí ìpínlẹ̀ bíi Anambra, ìpínlẹ̀ Imo, ìpínlẹ̀ Enugu, ìpínlẹ̀ Abia àti ìpínlẹ̀ Ebonyi. Gẹ́gẹ́ bí àlàyé àti ìwádìí tó fi hàn kò dín ní owó tí wọ́n pè ní 19.6 billion naira èyí tí ìjọba ìpínlẹ̀ Anambra tó ní àwọn máa ń pàdánù tó ní àwọn ti pàdánù látẹ̀yìnwá tó sì já sí wípé gbogbo akitiyan láti tọwọ́ kónílé-ó-gbélé náà bọlẹ̀ òun ló já sí pàbó. Bẹ́ẹ̀ náà ni gómìnà ìpínlẹ̀ Enugu Peter Mbah ló náà ṣe akitiyan láti jẹ́ kí ohun gbogbo kó wá sópin nípa ìkéde kónílé-ó-gbélé náà. Gẹ́gẹ́ bí àlàyé àti ìwádìí tá a ṣe, ìwádìí jẹ́ kó yé ni pé ní nǹkan bí ọdún 2023 tá a lò sẹ́yìn yìí kò dín ní owó tó jẹ́ 4.618 trillion naira èyí tó já sí wípé ìjọba gbogbo ilẹ̀ Ìgbó náà wọ́n ti pàdánù láàrin bíi ọjọ́ ajé tí ń ṣe Monday èyí tí òǹkà rẹ̀ jẹ́ 71 Mondays nínú ọdún tí wọ́n fi pàdánù náà. Ẹ jẹ́ ká wá bira wa léèrè pẹ̀lú bí ìkéde kónílé-ó-gbélé yìí ṣe ń tẹ̀síwájú ní gbogbo ọjọ́ ajé Monday ṣé bí wọ́n ṣe máa bá lọ rèé ní gbogbo ilẹ̀ Biafra
yàtọ̀ sí owó tàbùàtabùà àtowó bìtìbìtì tí ìjọba gbogbo ilẹ̀ Ìgbò náà tí wọ́n ń pàdánù. Ọ̀pọ̀lọpọ̀ ọṣẹ́ òun náà ni ìkéde náà ni ó ti ṣe nínú ìtọ́já sí wípé ilé ìfowópamọ́, ilé ìwé, ilé ìtajà gbogbo àti ilé ìwòsàn wọn kò kí ń láǹfààní láti wáde ní ọjọ́ Ajé Monday, nínú ìtọ́já sí wípé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ni wọ́n ló ti bá ìṣẹ̀lẹ̀ náà lọ látàrí pé wọn kò ní àǹfààní láti gbé wọn dé ilé ìwòsàn. Bí wọ́n tiẹ̀ dé ilé ìwòsàn náà, kò sí àǹfààní fún ẹnikẹ́ni láti jáde sí wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe máa gba ìtọ́jú ọ̀hún. Ìbéèrè tí mo wá bi gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n àti olólùfẹ́ wa lórí ìkànnì Arólé Baba 1010 TV2 pẹ̀lú ọṣẹ́ tẹ́ ti gbọ́ lálàyé tá a ti ṣe kalẹ̀ yìí, kí ni ìwòye sí tiyín pẹ̀lú bí ìkéde náà ṣe ń tẹ̀síwájú tí wọn kò sì tíì ṣe tán rárá láti jẹ́ kí ó tẹnubodò. Àyànfẹ́ Elédùmarè ló kọ ti tèmi tí mo gbálé gbàtà láti fún wa ní ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Ẹ bá fi sínú comment section yín, ẹ sì má gbàgbé láti bá wa subscribe pẹ̀lú bá sì máa fún yín láwọn ajá àbálẹ̀ ìròyìn bí nǹkan bá ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. Now, this is a teaching hospital road. Olo Teaching Hospital Road. You can see the signpost. You can see the signpost. This is Olo Teaching Hospital Road. You can see it. Yeah. All this is coming to you from Bishonet. Yeah. This side now is Total Strokowus Avenue inside the same Olo town. Yeah. Please, as you are watching, follow my page, Bishonet. Please follow my page, Bishonet. Thank you for watching. Brought to you by Bishonet. Thank you so much. Bye. November is a remarkable day in the eyes of the world. Our state have done it again. You can see the beauty of sit at home. The pin drop sound can be heard from far. Everywhere is cool and calm. Yes, Charlie. This is Global News reporting from Aba State. This is shopping center. This was shopping center. This is a market that would have going on. They can see they all shut down there, but no one forced them. It's awesome. They're keeping the fire burning. And we thank God for what God is doing. What a beautiful moment. Thank you, Father, for every good thing that is happening now. Is awesome. It's a beautiful move. That is wonderful. We can see everywhere is shut down. No one can work against it. Yeah. The status here is on 200%. It's awesome. Yeah, keep all the fire burning, my brother. It's awesome. The Global News reporting. If we set to Saya, this filling station, the road is shut down. The road are empty. 4th of November and 24 is awesome. Sit at home is very high. One of the most busiest road in Aba. It's turned into a scanty nature whereby the pin drops noise can be heard from far. You can see everywhere is shut down. Kudos to Prophet Government next time, doing great wonder. Share this with them, let them know. Declaration is very close. We are winning. We are in top gear. Global News reporting from Aba State. There go.